lójú oorun ẹ̀ṣẹ́ akígbogbo yín kò ní bàjẹ́. tí wọn bá jẹ́ kẹ́ ẹ pa ọ̀fọ̀ yẹn délẹ̀ èèyàn kan máa gba débìtì aláàtì ni àwọn èèyàn wá ṣòro bá ṣeré ẹnìkan ní kí n ṣe káàdì 500 naira fóun mo bá ṣe káàdì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kí mi nínú àwọn èèyàn wa náà àìbá mi ṣàdúrà fún wa ni mo ní àjọ 500 àti 5,000 káàdì mo ṣe wọ́n ṣe ń ṣàdúrà fún mi ìpè ni mò ń ṣe fún wọn ti fòògùn gba recharge card lọ́wọ́ àwọn èèyàn wa ò kí rìn lójú lásán ẹni tájọ́ wà lókè yìí náà. láì ṣe gbogbo láyé latest president wa sọ ọ̀rọ̀ kan fún wa pé a ní láti pe àwọn olóyè president ààrẹ gbogbo kábíyèsí Owuro fans club ẹ fi àwọn ẹ yọjú sí wa báyìí ẹ yọjú sí wa báyìí. ẹ jọ a gbọ́dọ̀ máa ṣe nǹkan tí àwọn elétò sọ fún wa pé ká máa ṣe ni ká máa tẹ̀lé àṣẹ tí wọ́n bá pa fún wa lórí. president là ń dúró lè báyìí díẹ̀ sayeye Adisa MC perfect. mo kí brọ́dà mi ọ̀gá mi Ìtú bàbá ìta Ìtú bàbá ìta Ìtú bàbá ìta káàbọ̀ ọmọ ọ̀tá tó ń ṣe bí ẹni mú kàn. Ìtú bàbá ìta ẹ̀fẹ̀ àwàdà gbogbo ẹ̀. ọ̀rẹ́ mi bó ni bàbá ẹgbẹ́ yìí ọ màdúgbò bẹ̀rẹ̀ náà ẹgbẹ́ yìí ló máa rí. Oya. Kini ok ọ̀gá ni ọ̀rẹ́ mi tó lówó ni kò mọ lápá lówó kọ́ ọmọ náà. gbogbo ẹ̀yin olóyè wọ́n ní àyè yìí wà níwájú bí yìí o gbogbo èyí tí ẹ fẹ́ joyè ẹ̀yin ẹ̀ lára olóyè lápá wá sáré gbogbo àwọn tí wọ́n fẹ́ joyè wọ́n ní àga tí wọ́n wá ní lọ́wọ́ tó wọ́n bí. ibi la ní. lọ́wọ́ sì í tẹ wà lọ́wọ́ wọ́n ní ìbẹ̀yẹ̀ tó wà wọ́n. ní tẹ̀sí ẹ̀yin lẹ̀ dáwà dúró àwọn tó rẹ́dì o. ẹni pé àwọn ti dáwà bí àṣẹ fún àti gbogbo ọjọ́ bá ní àṣẹ àti àgbẹ̀ká tó ọ̀gá wa ní ọmọ tó lọ́wọ́ bá tó bàbá lábẹ́ ìjọba ọ̀rọ̀ ní nínú ká àwọn torí àsìkò. àánú mi ṣe dúdú ó kàn tẹ̀sí fún eré wáyé ìjọ tí iná gbé pòmọ́tà lọ́mọdé tètè máa rò wọ́n ṣe bá fúlẹ̀tì. ọ̀rẹ́ ìsìnkàn ní kó bá ti wá sọ́ọ̀dì náà ni ẹ̀mí kò ṣe ti kọ́ fún ní kòròdú nígbà tó kọ́ máìkì lọ́wọ́ àti máìkì yẹn ṣọ́ọ̀kì ló ṣe ẹ̀rọ kan ní ó wá ń sọ fún ẹnjìníà ó sọ báyìí káàdì ó ní kí ni lẹ́yìn èyí náà ní àti mọ̀ bí èèyàn tó jẹ́ iná ló dẹ̀ pé táwọn èèyàn bá sọ lórí ńlá náà lọ́wọ́ ó yọ ya lẹ́tẹ̀ tó ti yá ẹ lákòókò sásìkò tó ń bọ̀. èyí tẹ́ ẹ fẹ́ joyè wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ wá sí orí àga tó ń bọ̀ wáyé. ìyá Obama ìyá Paso ìyá gómìnà Tẹ́níọlá Bello akínyẹ̀kú ìjókòó. tó bá jásìkò tí wọ́n ń jó lóbìnrin kì í rí jó sójú. ó ti wá gbọ́ bí ó tó náwó àwọn MC nìkan náà máa ń dá fi ṣe iṣẹ́ ìlówó náà dẹ̀ ń ṣe MC náà máa ń dá fi ṣe ìyá Obama. gbogbo ẹ̀yin tó kù tẹ́ ẹ fẹ́ joyè bàbá wa kan ti wà lórí àga yẹn ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ níwájú kíákíá àwa ò ní kankan báyìí ju ká ṣe tí ń lọ. bẹ́ẹ̀ni tẹ́ bá ti ní àṣẹ làwọn á ṣe ẹyin pé a lọ bí ju kan bí tẹ́ bá ti ní àlọ lọ ẹjọ pápá. latest óyá kíákíá àárọ̀ lọ́jà òdìgbà tó bá dìrọ̀ ni mo ti rí Taofeek Afọlábí ojú tó lé Mr. Awo ṣùgbọ́n àwa náà lójú oyé.
sáàsì ló sọ̀rọ̀ fún mi torí ọlọ́run àwọn ọmọ dá sí ibi bí àwọn olóyè yìí ṣe ń bọ́ sí orí àga ẹni sọ̀rọ̀ ẹ má bínú. ẹni sùúrù ẹ má wọrí ó máa kárí kò ẹ má wọrí. bala ẹni sọ̀rọ̀. wọ́n kọ ogun tá a ṣe fún ìmọ̀lẹ̀ ẹni sọ̀rọ̀. ẹ má wọrí. ọ̀gá náà ẹlẹ́ẹ̀kẹta jẹ́túkè. Kẹ́tùjì Kabiyeesi Owuro sí àgbẹ̀kẹ́. ó kí yẹn káàbọ̀ ọ̀gá wa àgbọ̀rà fi ojú ìdókò. Pírẹsidẹ́ntì yẹn máa bọ̀. MC kì í máa ṣe alága tampansi ni. Latif Akínbọ̀ latest ààrẹ Kabiyeesi Owuro fásitì tó ń ṣe ọdún kan. Wọ́n tó lọ́wọ́ díẹ̀ díẹ̀ lọ. Gbogbo ẹ̀yẹ́ lórí ẹ̀ náà lára pè torí tọ́lọ́ ìjọba pátá ẹ̀jọ̀ ìdáṣe bí ẹ̀yẹ́ tẹ̀lé bọ̀dá mi tó bá sọ fún ọ̀dọ̀ lára pé wọlé ṣe máa torí tọ́lọ́ ẹ̀jọ̀. Ìmọ̀lẹ̀ ẹ̀fọ́fọ́balẹ̀ àwọn wákàtí náà nítorí ọlọ́wọ́ gánà ẹ̀bá bínú fún yín méjì ọ̀gá ńlá ẹ̀bá bínú ẹ̀jọ̀. Ọ̀yà. Ọ̀yà ẹ̀yìn méjì olóyè náà bọ̀. Ọ̀gá ńlá twins ó dáyé lórí àgbà. Ìtàbí dúró de pẹ̀sìtì ní kájíkà wọn rẹ̀ jùlọ fún ìṣẹ́jú bíi mẹ́ta bí ìṣẹ́jú mẹ́ta kíákíá. President ti sọ fún wa wípé àwọn ò tí ì ṣètò yẹn tán ká fáwọn oníṣẹ́jú mẹ́ta. Àwa believe pé sẹ́dá máa wéṣì àkókò ẹ jẹ́ káwọn èèyàn máa ṣeré lọ díẹ̀díẹ̀. Ọ̀yà. Kábíyèsí ọba Owuro làwà. Rárá. Bèbí tó bá ti dàn owó tó bá jẹ́ bíìlì ni o gbọ́dọ̀ pe fóònù mi. Àkáǹtì ni o lè ṣe transfer. Alhaja Alimatu Adémọ́lá. Yèyé ọba ti Kabiyeesi Owuro làwà fans club. Àwọn dà yèyé ọba dà. Yèyé ọba dà. Yèyé ọba dà. Prince Dr. Olùdarí Martins Adéyẹmọ. Àwọn tí wà gbé. Àwọn ni aṣojú ọba Kabiyeesi Owuro làwà fans club. Oyè amọ́rí bàbá. Ọ̀yà. Alhaja Mujidat Ayọ̀dọ̀ṣù Yèyé oge of Kabiyeesi Owuro làwà fans club. Àwọn dà. Chief Mrs. Adobi Boni Ìyálàjẹ Kabiyeesi Owuro làwà fans club. Congratulations. Ẹ kú oríire mà. Congratulations. Ẹ kú oríire. Ẹ̀yin olùyà ìtọ́lẹ̀ photographer ẹ̀ máa yà ọ́. Ẹ yà lọ. Photographer márùn-ún lápẹ̀ 28 ló wà ní Adúpẹ́ Fọ́básán. Ẹ bá wí bẹ́ẹ̀. Ẹ wí bẹ́ẹ̀ lọ́yà tó ṣe. Ẹ máa fi Android ìyàwó ẹni ẹlẹ́gẹ̀ẹ́ tó náà fún. Àbí. Chief olórí ọ̀dọ́ Ọpẹ́ Olúwa Fáṣọlá Ọpẹ́yẹmí Ìláṣẹ àwọn dà ọ̀tí ilé. Chief Mrs. Ṣọlá Adéọ̀ṣun Adénúgà àwọn ni wọ́n jẹ Yèyé oge Kabiyeesi Owuro fans club ní Olúyọ̀lé àbí òtítí ká máa wò ó tó fún ọ. Congratulations mama wa. Olúyọ̀lé local government. Olúyọ̀lé local government. Chief Mrs. Raimi Aina àwọn ni Yèyé Kabiyeesi Owuro làwà. ní Ẹgbẹ́dá local government oyè àmọ́rí màmá. Chief Mrs. Ọmọ́wùmí Àlàó. Ok, wọ́n bọ̀ ẹ jẹ́ kí wọ́n kọjá àbí ká ṣùgbọ́n yọjú ìṣubú náà. Ẹ máa wẹ̀ màmá. Ọ̀yà ẹ má bà wá ẹ̀dá mọ́. Photographer
Chief Mrs. Ọmọwùmí Àlàó ẹgbẹ́ sọ́mù yẹn yèyé oge Kábíyèsí Owuro fans club ní Ìbàdàn. Congratulations. Gbogbo àwọn tó wà níbí láti ṣe yìí ẹ bá wa ṣètò pẹ̀lú àgáyé àwọn tó wà available àwọn la máa ṣe ní second batch ká má bàa máa pe ẹni tí ò tí ì sí níbi president ìdá Kábíyèsí Owuro fans club iṣẹ́ tí ẹ̀ rán mi. Àwọn olólùfẹ́ Kábíyèsí Owuro fans club. Oyè tí ẹgbẹ́ tẹ́lẹ̀ lè oyè náà mọ ìlú oyè tí ẹgbẹ́ lè lè àsìkò yìí àwọn sí dáadáa. Pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ bàbá wa pátápátá Abdulkabir Ọláyínká Adéwòye tí gbogbo àwọn sí Kábíyèsí Owuro. Adéyínká mo fi tọ̀ọ̀tọ̀ dápọ̀ bàbá lábẹ́ àṣẹ wọn wàá pe gbogbo àwọn olóyè tí wọn bá ti sí lórí ìjókòó nítorí pé àwọn bàbá wa tí wọ́n máa bá wa fún wọn ní oyè yìí tí wọ́n á sì fún wọn ní ìfìdá oyè àwọn bàbá wa Aláàjì Adéyọ̀rọ̀ bàbá ẹ̀dàkùn afẹ́rẹ́ ní ìtàlẹ̀ kan sí lẹ́ẹ̀kan náà afẹ́rẹ́ ní gbogbo àwọn olóyè ní wọ́n dìde bàbá Kábíyèsí Owuro láwà afẹ́ kí gbogbo àwọn tí wọ́n kù tí wọ́n fẹ́ joyè yìí ẹ jẹ́ kí n pè wọ́n torí Haskete yatima salami ila adori shehu barami Haskete yatima salami ila adori shehu tijani Bismillahi Abdul Kalami Wafi salati aktimni zami Askata yati ma salami Kaunini ya bata kulale hayami Ila adori Shewa baya Shebalo ọba mo kọ́kọ́ fi ṣíwájú ìyáká o bí ṣe kọ́kọ́ kọ́ lọ́wọ́ ọba mo fọlọ́ kí Ànábì Muhammadu Rasulullah torí bá mi Kábírù Adéwòye ó fẹ́ràn Ànábì Muhammadu látara mi ṣọ́ta àlùbáyá bẹ́yàn bá ti fẹ́ràn aṣíwájú gbogbo lónìí tawale mi tí mi ò ní ìyókù Adéwálé Muhammadu Rasulullah ṣé mi gbọ́ Ànábì Muhammadu ayámọ̀ lọ́wọ́ tàpò bàbá bìjọ́ Muhammadu náà ni Rasul kú báyìí láyíká òní asnal rabbi faminu jami ominu ta yuzu Ànábì Muhammad Rasulullah Rasul kubai lalikoni asmani rabbi famini ujami umini utayizu alayhi salatu nabi summa salamu ma'ala al-wasiabi kirami zawin nama Muhammadu lẹ́sẹ̀ kún bẹ́ẹ̀ ni mo fi Muhammadu kawàlì ulamahu wa rasulul anbiya àwọn àfáàlù sólẹ̀ ayẹrù bá a ṣe wá káwọn àfáà àti a bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọba ládé pátá tó wà níkàlẹ̀ mi ò tó pè yín lórúkọ ṣùgbọ́n mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n gbèjẹ́ ọ̀rọ̀ bá fi
ṣóun lọ bá ń pa ọ́ àmọ́ máa fi bàbá mi Chief Kabiru Adéyínká ọmọdé wáyé aláìlà bẹ́ẹ̀ tí ẹ bá ń já ṣùgbọ́n mọ́ ní kò rí bàbá wọn ní wọn kọ́ ni wọn láì mi ò gbé iṣẹ́ orin wá bí lẹ́nu mo wá sí bíbá ilé ni mo wá náwó mo wá bí lẹ́nu mo wá yàyọ̀ ni àmọ́ bàbá ní kéèyàn kọrin níbi tó yẹ kó o ti kọrin ilé ni mo wá báwa kọrin náà ni ó máa kọrin fọ́ba jọ wọ́n ní ìkùn lábúlé wọ́n ní ìkùn ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ kí ọ̀gá mi bàkínní ń pèjà mo lọ fi ti bàkínní mo fi kí gbogbo ọ̀yá lálùbáríkà tó ń bá ń bí tó jẹ́ pé bó ṣe wà níbí níbi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tá a bá ń sọ nípa alága àdúró alága àjókòó tá a bá ń sọ nípa sọ̀rọ̀ lórí rédíò àbí lórí tv jẹ́rẹ́rì àwọn ọ̀yá lálùbáríkà tí mo bá wájú èmi ṣe bàbá ṣíwájú àrẹ̀mọ́ ìyóòbá màmá rẹ̀ ajábọ̀ kí sọ̀rọ̀ sọ̀dẹ̀ fìsáyọ̀ mi màmá rẹ̀ àrẹ̀mọ́ nítorí ọlọ́wọ́ ọba bá mi ṣe 65 years lẹ́nìí àti wọ́n ṣe 5 years anniversary gbogbo òwúrọ̀ lọ́wọ́ fans club pátápátá kó yẹ sọ pé mùmí dúná múrísí dúná nílá aṣọ òmìnira àbùdá ńlá mùmí dúná múrísí dúná nílá aṣọ òmìnira àbùdá. wọ́n ní kọrin ṣé mo fẹ́ sáré kọrin ayé ni ìyẹ́bá wà bó ṣe dé kírísítẹ́nì yẹn ó fẹ́ràn ànábì mọ́ ọmọ jùlọ sílẹ̀ kí pọ́ìntì àbámọ̀ nìyẹn bọ́ọ̀bá ti gbé máìkì fún mi a ní orúkọ bọ̀ ipò ọmọ tó tó kọ̀ láyé òmìnira mo ń ṣí jùlọ nílà aṣọ ìrìnà àbùdá láyé òmìnira mo ń ṣí jùlọ nílà aṣọ ìrìnà àbùdá wọlé mo fẹ́ fàdé rọ̀mù wọlé fàdé rọ̀mù wọlé. Oya mo fẹ́ fàdé rọ̀mù wọlé mo fẹ́ fàdé rọ̀mù wọlé. Bàmí ẹ̀dá gbogbo bó ṣe ṣe òun ló máa ṣe wá. Alájàṣe ìfọ́ ìyára jẹ́ ìtìyà báwo ni mo ti wọ ilé ẹ̀kọ́ bóyá sọ pé ọlá.
ẹ bá mi fún òun náà ti yà ń káyọ̀ ní àtẹ́wọ́ ẹ bá mi fún láti ó mọ orí kọ. orin gangan náà. mo máa wò lówó mo máa wò lówó mo máa wò lọ́la olówó wa máa ṣọ̀rẹ́ olówó olóṣì á máa ṣọ̀rẹ́ ara wọn olówó ni mo bá tó kò ní òbó lóṣìṣẹ́ eré mọ́ kábíyèsí if you get money ó yá kọ́ mi if you get problem sọ fọlọ́run na money matter ọ̀hún àti láwà. Ibà máa bá wa sí láwà. Twins ọ̀gá ńlá ẹni wí tó pọ̀ bẹ́ẹ̀ tí lórúkọ mi. Wọ́n ní pàǹdà kò wọ́n ní pàǹbà kò jẹ́. Nígbà tó wọ́n kọ́ wá jẹ́ tó sábà gbé kalẹ̀ ló máa gbé. Má tẹ wáyà mi mọ́lẹ̀. Ọmọ fífa náà nà mí mi wọlé. Lọ́jọ́ sátidé lọ́jọ́ sànńdé fọ́tà tì ní máa wọlé. Àmàjà yé lójú kẹlẹ̀lẹ̀. Ṣáyọ̀ mẹ́nilẹ̀ rẹpẹtẹ. Olówó lọ́wọ́ gbogbo ọ̀pẹ báwo ló ṣe fẹ́ yàwó lápò pàṣọ. Àwa ni máa yá sí. Àwa ni máa yá sí. Àwa ni máa yá sí. Lálọ́ sọ pé dàgbà máa lò mọ́ gbówé. Àwa ni máa yá sí. Àwa ni máa yá sí. Àwa ni máa yá sí. Máa yá sí. Lálọ́ lè bá gbọ́ bàbá afẹ́lá. Bèrè lọ fún òkè mọ́ ní bá ṣe bá tá ẹ̀ lẹ̀. Tàtí bá sọ, bàbá mi káwọn lára wọn ti dájà síta. Mo bá ti gbọ́, mo wọlé sọ́ọ́ ìgbésí, ó láwọn ti máa jú bà. Ìbàdàn kọ́ wọ́n kó sáájà. Ìbẹ̀rù sí olúwa ọmọ ẹ̀fí mílẹ̀ ẹ̀jẹ̀ kí kò ní dára. Wọ́n tún bá kẹ́kọ̀ọ́ ṣe eré. Kẹ́ni wíìsì bó ti gbé dé. Wọ́n kọ́ wọn fẹ́. Ìyá ni máa jẹ iye. Wọ́n ní pa ń dàgbò. Wọ́n ní pa ń bá gbòòrò jẹ. Ní gbogbo wọn kó ajá lọ́sàn án máa gbé kalẹ̀ ẹ̀dẹ̀ máa gbé. Máa tẹ̀ wáyà mi mọ́lẹ̀. Owó fífa náà là mí mi wọlé. Lọ́jọ́ sátidé, lọ́jọ́ sànńdé, fọ́tà tì ní máa wọlé. Àbájáde mọ́jú kẹlẹ̀lẹ̀. Ṣáyọ̀ mẹ́nilẹ̀ rẹpẹtẹ. Olówó lọ́wọ́ gbogbo owó gbá olóṣè fẹ́ yàwó lágbo pàṣọ. Àwa ni máa yá sí. Àwa ni máa yá sí. Àwa ni máa yá sí. Lálọ́ sọ pé dàgbà máa lò mọ́ gbówé. Àwa ni máa yá. Sọ̀kànlá. Kẹ́kọ̀ọ́ sí lórúkọ mi. Kẹ́ni wí so pọ̀. Bóyá wúlè. Wá sí wọ́n tọ́jú ẹ̀ṣọ́ tó lè kọjá. Bóyá gbé. Ọlọ́run ò ní padà dé. Ọlọ́run 1930. Bàbá lókè pẹ́ẹ́sì máa wé májẹ̀ kọ́kọ́ wáyé lè padà lóhun apáti. Ẹni pẹ́ lórí òkè agẹ́lú. Ọjọ́ kan lẹ́nu ìjàpá lẹ́nu ní pẹ́pẹ́lú. Ọlọ́run máa fi mílẹ̀. Má jẹ́ kí bọ́bá ti padà bá mi lólè. Ọ̀nà ló ti ẹrú ní bàbá. Ó gbà bóyá polówó àpè bàbá. Don't look at me, ẹni tí ó nílé ní ilé padà ní lọ́la. Ọ̀nà ló ti ẹrú ní bàbá. Ó gbà bóyá polówó àpè bàbá. Don't look at me, ẹni tí ó nílé ní ilé padà ní. Ẹ jẹ́ bá fún ọ ní àtẹ́wọ́ thank you my brother. ẹ wá fún àwọn ìbejì ní àtẹ́wọ́ dáadáa. Ká má gbàdá wa lásìkò kí ìyá ń káyọ̀rò kọ́ máa bọ̀. Mùíná ìyá ń káyọ̀. Kí wọ́n máa bọ̀. Ìṣẹ́jú márùn-ún. 5 minutes. Bẹ́ẹ̀ni ìyá ń káyọ̀rò kọ́ máa bọ̀ torí àsìkò ẹjọ́ tó yọ. Àwọn méjèèjì. Ẹ káàbọ̀ sà. Ẹ kúrò rẹ̀. Bàbá ẹlẹ́ṣọ́. Ẹ káàbọ̀. Àbíyí rẹ̀ ti jáde ní dáadáa. Bàbá tó ń fáwọn ọmọ kékeré lóúnjẹ táwa náà ń lè gòkè. Ó yẹ kí ká parí abala tó kù. Bóyá. Níbi oyè ìdíje. Ọkùnrin tó lówó ìwà Ó yẹ wá kó owó ẹ̀. ọmọ jẹ́ máa lọ kó fáwọn ọmọ aláìní ìyá ọmọ aláìní. Nínú àwọn theatre practitioners Yinka Smart. Yinka Smart. Ìgẹ̀ ń bọ̀. Ọjọ́ olùdókòrò àti Jaiye Kuti kẹ́yìn. Yinka nù. Àwọn ọmọ ọ̀gá wa làbí arúgbó rẹ̀ tó fọ̀rọ̀ lè kọ́ lọ́pọ̀. Yinka Smart tó kúrò àti Jaiye. Bẹ́ẹ̀ni. Àkójọ mẹ́ta. Ọmọ ìdá. Lábúlé ọlọ́wájú mi ọ̀. Ó kọ́ bá mi. Àmì o. Ó yá ẹjẹ́ ká pọ̀ sínú ìdí ọjọ́ rẹ̀. Kábíyèsí Owuro làwà. Kábíyèsí Owuro làwà. Kábíyèsí Owuro làwà fans club. Now, abala ẹlẹ́ẹ̀kejì. Ní ti torí káwọn èèyàn wá lè mọ́ wa, màá ní kẹ́ lóòdù nọ́mbà yìí. Ìwọ tó bá mú MTN dání. Tàbí tó bá mú kúrò. Ṣé ẹ ti tẹ̀?
olóyè wa tí wọ́n jẹ́ yèyé ọba Kábíyèsí Owuro Lawal fans club. Wọ́n wá láti orílẹ̀-èdè Togo. Wọ́n dẹ̀ jẹ́ human rights obìnrin tí wọ́n ń dáàbò gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Wọ́n á gbé Chief Mrs. Aminat Koka kọ́mà bàbá lókè. Ẹ bá mi kó wọn ní àtẹ́wọ́. Obìnrin tó ń jà fún gbogbo ọmọ Nàìjíríà lórílẹ̀-èdè Mali, Togo, káàkiri gbogbo wọn parapọ̀ lọ́hùn. Wọ́n yan yèyé ọba Kábíyèsí Owuro Lawal fans club tí wọ́n pè ní yèyé of Africa. Ẹ bá mi kó wọn ní àtẹ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì, máa gbé Chief Mrs. Saratu Àdùkẹ́. Máa gbé Chief Mrs. Tolúlọpẹ́ Ìwàlóyè. Àwọn náà jẹ́ bọ́ọ̀sì tòsí. Alhaji Rafiu Jimoh. Alhaji Rafiu Jimoh ẹlẹ́lẹ́ jísòrò gbogbo lè fẹ́ rí. Alhaji Aboyidat Ayọ́dọ́sù. Chief Mrs. Aminat Koka wọ́n ti wà ń ta. Babaláyé ti bọ̀. Àwọn àgbà oyè méjì ta nílé lù. Bàbá mi ló lè jẹ́ mọ́ni sáré. Ẹyẹ lóde gbogbo òkúròdú. Gbogbo òkúròdú ẹ̀yìn sẹ́ńtẹ̀ lẹ́lẹ́lẹ́. Ìkòròdú ọ̀gá àwọn ni wọ́n wà wájú yìí. Oyè méjì tó ní agbára. Àtúní tí ìfún ẹnì kankan lóyè lọ́wọ́ báyìí yàtọ̀ sí àwọn oyè méjì. Ṣé rí àwa tí ọdún lẹ́gbẹ̀ẹ́ ní báyìí? Àwọn ní Aminat Koka tí bá fẹ́ kí wọn máa sọ pé ọjọ́ ọ̀dàmẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nìí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n travel lọ sí Mali, Togo, Senegal. Ìyá yìí tó dúró yìí ló ń jà fún ọmọ Nàìjíríà. A gbọ́ wípé ó wá 150 people ni wọ́n ti kú níbi tí wọ́n ti ń jà. Ìyá yìí nìkan ló ṣẹ́kù. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Láìpẹ́ láì jìnà ẹ máa rí wọn ní LTV8 tí wọ́n máa wá grant interview. Wọ́n dìídì sọ fún wọn ni pé kán wá joyè yèyé Kábíyèsí of Owuro Lawal. Wọ́n wá mú oyè yìí, wọ́n fẹ́ lọ fi dá oyè, wọ́n fẹ́ lọ fi dá ẹgbẹ́ Kabiyeesi Owuro Lawal fans club ní gbogbo ilẹ̀ Áfíríkà pátápátá. Ẹ bá mi pàtó fún ìyá yìí. Ìròyìn tá a gbọ́ lọ́hùn-ún ò ní pé ìyá yìí wọ́n jẹ́ aṣojú gbogbo ọmọ Nàìjíríà lọ́hùn. Bàbá, ilé ní kí n béèrè lọ́wọ́ yín mà ní owó tẹ̀ ń lọ lọ́wọ́. Wọ́n ní ká gba yín pè, wọ́n ní kí n fẹ́ fún Kabiyeesi Owuro Lawal fans. Ẹ ṣé. Ní náírà náà máa fún wa. Wọ́n ní kí n máa fún wa.
Jagunlabi báyìí dà gbọ́n ojú abẹ alágbẹ̀dẹ alòsì alòtù báyìí dà gbọ́n ojú abẹ alágbẹ̀dẹ alòtù máa ń lòsì wọ́n ní kí bàbá má torí orí dórí orí kí bàbá má torí oṣù dórí oṣù kí bàbá má gbọ́ tún ọ̀rọ̀ ọ̀rọ̀ kó má yọ sálẹ̀ dé ọ̀nà. Jagunlabi ọ̀pá kan ní Fúlàní fi dàgbà màlúù ibi Haúsá bá darí ọ̀pá sí màlúù àtọ̀. Jagunlabi òní náà kẹta kó tó rí kan. Bàbá ti sọ̀rọ̀ pé pọ̀ wọ́n ní before today ó ti ń dun àwọn nínú ó ti ń gbé àwọn níyì wọ́n wá ní lónìí ó tún máa gbé àwọn níyì dáadáa. Mo páàkì mọ́tò wọ́n mú bàtà wọn bá mi lọ́nà nígbà tí mo gbọ́ pé wọ́n ti ń fi ọdún wọn gbọ́dọ̀ gẹ́lẹ́ yìí mo sáàkó ni mo ti gbọ́. Jagunlabi yàtọ̀ sí yóò fún bàbá ní 2 plots 1 acre mo fún wọn ní kíní kan mo fẹ́ fún wọn ní cash 150 àbí ṣe 200. Takibir. Ṣe 200. Ẹni bí ni ẹ bá fẹ́ rú gbòòlò kó bá mi pàtẹ́wọ́ dáadáa fún Jagunlabi. Wọ́lẹ̀s látàyé kí là á jẹ nígbà tó tí mọ̀ pé ọ padà jẹ tó ń jẹ lọ́wọ́ yìí. Wọ́n ní báàgì olè fẹ́ gbà sí kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún jẹ́rán tó ní fẹ́ gbà. Ẹ̀kọ́ ńlá ni Walex rí o Jagunlabi. Ẹ̀dá ò ṣe é rò pé ẹ bá ń ṣe alhamdulillah ẹ gbọ́dọ̀ wọn bá tóbi ẹ yóò bá síwájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam. Walex kéèyàn tó débi tó ń lọ àti kọ́ débi tí ò lọ kó tó jẹ́ tó fẹ́ jẹ́ akọ́jẹ́ tí ò fẹ́ jẹ́ kó tó rí nǹkan tó fẹ́ jẹ àti kọ́jẹ́ tí ò fẹ́ jẹ. Ọlọ́run tó padà sí ó báyìí kò ní padà yẹ bọ́lẹ̀ rẹ̀ o. Ọlọ́run tó sọ di èèyàn láàrin èrò kò ní padà sọ ọ́ di èrò láàrin èrò. Ẹ bá mi fún látẹ̀wọ́. Transaction successful. Kò sí tó pààyàn lẹ́rìí láyé tó transaction successful. Níta wá ń ti náà lọ. Níta wọ́n ọmọ ọ̀gá ń kọ́. Ẹ jẹ́ ká gbàgbé làwọn ọmọ ọ̀gá náà. Ẹ ṣeun. Ẹ ṣe àdúgbò. Ó yẹ ẹ̀jẹ̀ kan dáadé wọn. Fìlà oyè sàtífíkèétì wà ń bẹ̀. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ọ̀gá wa Dr. Yomi ambassador ààrẹ Ifákàlélé Àwọlé. Ọrùn oníwọ̀ ẹ̀. Gbogbo àwọn tó tẹ̀lé wọn wá Ẹgbẹ́ àgbẹ̀tà àwọn tó tẹ̀lé wọn wá. Ẹ sọ̀pọ̀tù wọn. Ẹ̀yin tẹ̀lé wọn wá ó yá. Àpàláyà àkúṣe ò tẹ̀lé wọn wá. Ọlọ́run gbọ́. Ta ló fẹ́ gbé pálí wá sáré lókè? Mo sọ fún yín pé ọ̀gá ńlá ti wà ní. Oya àwọn tó tẹ̀lé wọn wá pápá ẹjọ́. Oya. Àwọn tó wà lẹ́yìn náà fẹ́ dá sí wọn. Wọ́n ní kí ló fẹ́ bá ọ̀dọ́ fún. Iṣẹ́ bá ní wọ́n tàbí ọdún wá ní. Orí sóní lóbi ìrọ̀lá ọdún tọ́. Ọlá àwọn olókùnrin ní Nàìjíríà, ọlá àwọn màmá wa Nàìjíríà, ọlá àwọn bàbá wa Nàìjíríà, ọlá ọmọdé Nàìjíríà, ọlá àgbàlagbà Nàìjíríà kò ní ní lára. Orílẹ̀-èdè ìrọ̀rùn ló máa bọ́ sí ọ. Nígbà tí wọ́n ń ṣe yẹn lọ́wọ́
bàbá wa tí ó kàn náà ni wọ́n wà lórí ìdúró bí àwọn tó bá tẹ̀lé wọn wá kí wọ́n máa bọ̀ gbàmí alẹ́hájì rọ́fíì ṣímọ̀ ẹlẹ́lẹ́ jíṣòro tí wọ́n jẹ́ akérògùn kábíyèsí òwúrọ̀ làwà fans club. gbogbo àwọn tó tẹ̀lé gbàmí alẹ́hájì rọ́fíì ṣímọ̀ ẹlẹ́lẹ́ jíṣòro tí wọ́n joyè akérògùn kábíyèsí òwúrọ̀ làwà fans club kí wọ́n máa bọ̀ agbọ́dọ̀ máa àsìkò wọn yẹn yàtọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00